orúkọ mi ni Muniru Ajao Seni. Mo jẹ́ akọ̀wé àgbà fún ìgbìmọ̀ Àpàdísépè ti ìlú Ìpòbẹ̀. Ẹ ṣé olóòtú. Ṣé rí ẹgbẹ́ Àpàdísépè jẹ́ ẹgbẹ́ kan tí a ti jọ ń ṣe tẹ́lẹ̀ kó tó di pé ìjà ẹlẹ́yàmẹ̀yà dé. Kí ló sì fà tí ẹ̀bùn bá pọ̀ nílùú kan wọn ìgbà fúnra wọn. Èyí ló mú ni awuyewuye fi dé tí ẹgbẹ́ náà fi pín sí méjì. A ti wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tí àwa láǹfààní àti pa ẹgbẹ́ náà pọ̀. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, mo tún wá dúpẹ́ lọ́dọ̀ àwọn ìlọsíwájú gbogbo amúlùdùn àti Alhaja Afọláṣadé láti ìlú Kútọ̀nù fún àwọn ìgbésẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n gbé láti lè jẹ́ kí gbogbo ẹnu àwọn Yorùbá kó ṣe kíni kókò ká lè di ẹyọ kan ṣo. Wàyí fún ibi tí wọ́n gbé wá sí inú wa dùn. Gbogbo ẹni tó bá jẹ́ aṣíwájú inú ẹgbẹ́, òjíṣẹ́ ẹgbẹ́ ni, ẹrú ẹgbẹ́ ló jẹ́. Torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ bẹ́ẹ̀, bóyá bá ti jọ̀gá, bóyá torí pé a ti jọ̀gá ẹgbẹ́, ọ̀gá ni wá, kì í ṣe bẹ́ẹ̀. Òjíṣẹ́ ẹgbẹ́ òun ni àwọn tí wọ́n yàn síwájú gẹ́gẹ́ bí olùdarí ẹgbẹ́. Torí gbogbo àsìkò tó yẹ kí wọ́n fi gbọ́ ti ara tiẹ̀ lẹ́gbẹ́ máa pè é pé àwọn nílò nǹkan báyìí, ó sì di dandan kó o ṣe torí o ti jẹ́wọ́ fún ẹ pé òun ṣe tán àti bá wọn ṣe. Ìmọ̀ràn mi fún gbogbo àwọn ẹgbẹ́ tó kù ni wípé mo fẹ́ sọ̀rọ̀ ní orílẹ̀-èdè Benin lápapọ̀. Mo ti fẹ́ padà sí ìyàwó akáàrọ̀ òjíire. Torí bá a bá sọ nípa ìṣe pẹ̀lú àṣà àwọn akáàrọ̀ òjíire la ní. Bàbá ní àwọn ẹlẹ́yà àwọn elédè míì tó ń bá wa ṣe, wọ́n ń kọ́ṣe látara wa ni. Àwa tí wọ́n wá ń kọ́ṣe látara èyí, àmọ́ wọn bóyá omi tí wọ́n fi rọ wá ń bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí wọ́n fi rọ àwọn baba ńlá baba wa níjà lórí wa ni ó fi jẹ́ kí àwa Yorùbá kẹ́nu wa ṣọ̀kan. Àmọ́ mo rí i pé ó dàbí pé ogun náà ò ti ṣẹ́. Ìmọ̀ràn mi sí gbogbo àwa tá a jẹ́ káàrọ̀ òjíire tá a di iṣẹ́ sinimá tíátà mú ní orílẹ̀-èdè Benin ni wípé kí gbogbo wa ká sí ọ̀kan ṣo. Gbogbo kọ̀mínì tó kù kí wọ́n dìde kí wọ́n ṣe bí ìlú Ìpòbẹ̀ ṣe ṣe yìí, kí wọ́n wo àwòkọ́ṣe látara wa ká lè tètè di federation kan ṣo láìpẹ́ ká fi gbé wọnú confederation. Ìmọ̀ràn mi sí gbogbo àwa tá a jẹ́ káàrọ̀ òjíire nìyẹn. Mo wá ń bẹ̀ wá, mo lè ṣẹ̀yìn ẹ lè ṣẹ̀mí, ẹ jẹ́ ká mú un kúrò torí wípé à ń ṣe Elédùmarè ọba mi òkè tó dá wa, ó sì ń foríjì wá. Bàbá wa jẹ́ bàbá ọmọ nílé, oríṣiríṣi ìwà làwọn ọmọ wọ̀nyí wọ́n ṣe kíni ni wọ́n ń ní tó yàtọ̀tọ̀ síra wọn. So bọ́ ọba jẹ́ bàbá ọmọ, ó di dandan kí ọmọ bó ṣe bá àwọn ọmọ kankan gbígbà. Mo rọ̀ wá, mo bẹ̀ wá, gbogbo ẹlẹ́yàmẹ̀yà ká yọ kó ọta mi lẹ́sẹ̀ ọjà mi lẹ́ẹ̀kan yìí ká mú kó ká lè rí ìdàgbàsókè. Torí bàbá ṣọ̀wọ́ àwọn elédè kejì wọn ń jẹun jù wá lọ, ẹ má jẹ́ àparọ́ tán ara wa jẹ. Ọ̀nà wo la lè gbé ìgbà táwa náà fi oúnjẹ jẹ àfikẹ́nu wa ó ṣe kíni kọ́ṣọ̀ kan ṣo. A sì pọ̀ ju wọn lọ. Kí ni mo wí? A pọ̀ ju wọn lọ. Ọlá yìí pé a pọ̀ ju wọn lọ yìí, wọn fẹ́ kẹ́nu wa kò torí wọ́n mọ̀ pé bẹ́nu tàwọn bá kò ẹnu wa bá kò apá tàwọn kò ní ká a mọ́. Mo fi ń bẹ gbogbo ayé pé kẹ́nu wa ṣe ọ̀kan ṣo. Mo dúpẹ́ lọ́dọ̀ DFTV tí olùdásílẹ̀ ń jẹ́ ọ̀gbẹ́ni Raimi. Mo dúpẹ́ lọ́dọ̀ wọn àti Alhaji Daiko ẹ̀dá níhun tọ́lọ́hun òní. Mo dúpẹ́ lọ́dọ̀ yín. Ọ̀pọ̀lọpọ̀ ṣe takuntakun là ń retí ẹ̀ ń gbé sérí fọ́rọ́mù tẹ́ ń pín káàkiri. Iléeṣẹ́ náà ó lọ òkè jù báyìí lọ lágbára Ọlọ́run. Torí kò wọ́pọ̀ nínú ẹni tó lè dìde gbérù ìgbésẹ̀ tẹ́ ń gbé yìí. Ìnáwó ń bẹ níbẹ̀, ìnára ń bẹ níbẹ̀. Ọlọ́run wá yẹ aláàánú tí ẹ máa rí owó fi sí ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ tó yẹ kí ẹ gbé tí yóò wá di iléeṣẹ́ ńlá débi wípé gbogbo nǹkan ìṣe pẹ̀láṣà DSTV láti máa ṣe kíni òun láti máa wò.